A kí gbogbo wa lórúkọ Olúwa níbi tí ẹ ti ń gbọ́ wa. A kí ń káàbọ̀ síbi ìsìn òwúrọ̀ ọjọ́ òní. A gbà ládùúrà pé ilẹ̀kùn ìbùkún ọ̀run á ṣí sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan. Orin láti inú ìwé orin mímọ́ 405. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ti Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo, olùgbàlà wa, ní ògo àti ọlá ńlá, ìjọba àti agbára nísinsìnyí àti títí láéláé. Bí a ti tọ̀ Ọlọ́run mímọ́ wá, a rí pé a ti dẹ́ṣẹ̀, a sì ti kùnà ògo rẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a fi ìrẹ̀lẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún un ní ìkúnlẹ̀, kí a sì máa wí pé Ọlọ́run onídàájọ́ òdodo àti baba aláàánú, a jẹ́wọ́ pé a ti dẹ́ṣẹ̀ sí ọ ní èrò, ọ̀rọ̀ àti ìṣe. A gbà pé àwa ni ó fẹ́ ẹ̀ṣẹ̀ tí a dá. Ṣàánú fún wa, a bẹ̀bẹ̀, kí o sì dáríjì wá nípa ìfẹ́ tí o ní sí wa nínú Jésù Kristi, ẹni nítorí wa tí ó kú tí ó sì jíǹde, fún wa ní ìrònúpìwàdà tòótọ́ nípa agbára ẹ̀mí mímọ́ rẹ, kí o sì fi fún wa láti kọ àwọn ọ̀nà búburú wa sílẹ̀, kí a sì sìn ọ́ ní ọ̀tún ìwà. A béèrè yìí nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Kí Olódùmarè àti Ọlọ́run aláàánú fún yín ní ìdáríjì àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín gbogbo, kí ó fún yín ní ààyè láti tún ìwà ayé yín ṣe, kí ó sì fún yín ní oore ọ̀fẹ́ àti ìtùnú ẹ̀mí mímọ́ rẹ̀. Nígbà tí a mọ̀ pé Ọlọ́run ti dáríjì wá nítorí Jésù ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú fún wa, ẹ jẹ́ kí a júbà rẹ̀, kí a sì máa wí pé ìgbàlà ní ti Ọlọ́run wa tí ó jókòó ní orí ìtẹ́ àti ọ̀dọ́ àgùntàn náà. Àmín. Ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá, agbára àti ipá ni fún Ọlọ́run wa láé àti láéláé. Ìwọ ti ṣe rere sí àwọn ìránṣẹ́ rẹ, Olúwa. Ìbùkún ni fún ọ, Olúwa. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí wa ní ẹsẹ̀. Sáàmù ìkẹrìnléníogún. Ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ? Tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ, Ọlọ́run Jákọ́ọ̀bù. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wá.
Ta lé ọba ògo yìí? Olúwa tí ó le tí ó sì lé agbára, Olúwa tí ó lágbára lé ogun. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, àní kí ẹ gbé wọn sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọnú ilé wá. Ta lé ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Jẹ́ kí a jókòó. Ìrere ti Jésù Kristi olùgbàlà wa gẹ́gẹ́ bí a ti ti ọwọ́ Jòhánù kọ sílẹ̀, orí ìkọkànlá, a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà nígbà tí Jésù dé, ó rí i pé a ti tẹ́ ẹ sínú ibojì ní ìjọ́ mẹ́rin náà. Ǹjẹ́ Bẹ́tánì súnmọ́ Jerusalem tó fọ́lọ́ngì 15. Ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà láti tù wọ́n nínú nítorí ti arákùnrin wọn. Nítorí náà, nígbà tí Màtá gbọ́ pé Jésù ń bọ̀ wá, ó jáde lọ ìpàdé rẹ̀. Ṣùgbọ́n Màríà jókòó nínú ilé. Nígbà náà ni Màtá wí fún Jésù pé, Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn, arákùnrin mi kò bá má kú. Ṣùgbọ́n ní ìsinsìnyí náà, mo mọ̀ pé ohunkóhun tí ìwọ bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò ṣe fún ọ. Jésù wí fún un pé, arákùnrin rẹ yóò jíǹde. Màtá wí fún un pé, mo mọ̀ pé yóò jíǹde ní àjíǹde ní ìkẹyìn ọjọ́. Jésù wí fún un pé, èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú, yóò yè. Ẹnikẹ́ni tí ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí gbọ́? Ó wí fún un pé, bẹ́ẹ̀ ni, Olúwa, èmi gbàgbọ́ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, ẹni tí ń bọ̀ wá ayé. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Jẹ́wọ́ òtítọ́ ìgbàgbọ́ wa. Mo gba Ọlọ́run Baba Olódùmarè gbọ́, ẹlẹ́dàá ọ̀run ayé. Mo gba Jésù Kristi gbọ́, ọmọ rẹ̀ kan ṣoṣo Olúwa wa, ẹni tí a fi ẹ̀mí mọ́ lóyún, ẹni tí a bí ní Màríà Múdíá, ẹni tí a Pọ́ńtù Pílátù, ẹni tí a kàn mọ́ àgbélébùú, ẹni tí ó kú tí a sì sìn. Ó sọ̀kalẹ̀ rè gbòkú ní ìjọ́ kẹta. Ó jíǹde kúrò ní òkú. Ó re òkè ọ̀run. Ó sì jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Baba Olódùmarè. Níbẹ̀ ni ó ti wá ṣe ìdájọ́ ààyè àti òkú. Mo gba ẹ̀mí mọ́ gbọ́, ìjọ mímọ́ ènìyàn Ọlọ́run, ìdàpọ̀ àwọn èèyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àjíǹde kúrò ní òkú àti ìyè tí kò ní pẹ̀kun. Kí Olúwa kí ó pẹ̀lú yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, ẹni tí ọmọ rẹ̀ Jésù Kristi gòkèrè ìtẹ́ ọ̀run kí ó lè jọba gẹ́gẹ́ bí Olúwa lórí ohun gbogbo. Pa ìjọ rẹ mọ́ ní ìṣọ̀kan ẹ̀mí àti ìdìpọ̀ àlàáfíà rẹ̀, kí o sì mú kí gbogbo ẹ̀dá jọ́sìn lábẹ́ ẹsẹ̀ rẹ, ẹni tí ó wà láàyè tí ó sì ń jọba pẹ̀lú rẹ àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan nísinsìnyí àti láéláé. Ó yẹ ká dúpẹ́, ó
ó yẹ ká dúpẹ́. Àrá sán atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ, ó yẹ ká dúpẹ́. Bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run àdúrótì, Ọlọ́run àtìlẹ́yìn, Ọlọ́run olóore ọ̀fẹ́ fún ìrìn àjò oṣù kẹwàá ẹ̀ níbi tí ó tún bá dé. Òní ni ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù náà. Dúpẹ́ lórí iṣẹ́ èyí tó ń ṣe àti òwò èyí tó ń ṣe. Dúpẹ́ ìpèsè Ọlọ́run àti ìbùkún lórí ohun gbogbo tí ń ṣe tìrẹ. Kó wá gbà ládùúrà wípé Ọlọ́run tó wà láàyè, pé kí Kristi tí a mọ̀ gẹ́gẹ́ bí ọba ògo kó tún wá farahàn nínú ẹbí rẹ lákọ̀tun, pàápàá bó ṣe ń fojú sọ́nà láti wọ oṣù kọkànlá lọ nínú ọdún tó ti ń di ògbólógbòó yìí, ní kó wọnú ilé rẹ wá pẹ̀lú ọwọ́ àlàáfíà rẹ̀. Jẹ́ ká sọ fún Kristi kó farahàn nínú ọwọ́ agbára rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò tí a wà yìí, kí ohun gbogbo kó tún lè padà bọ̀ sípò, kí àlàáfíà rẹ̀ kó lè máa di fífarahàn ní ìhà gbogbo. Ká pe Kristi náà sí gbogbo orílẹ̀-èdè àgbáyé, kó mú òpin dé bá gbogbo làásìgbò àti gbogbo àjàkálẹ̀ àrùn èyí tó sì ń lé gboko pàápàá láwọn orílẹ̀-èdè mìíràn. Ká gbàdúrà wípé kọ́lọ́run ìyanu kó fi ìyanu rẹ̀ hàn. Ẹ jẹ́ ká dúpẹ́ pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa, torí tí a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àdúpẹ́ ọba tó ń gbọ́ tiwa, a mọ̀ wípé ẹ máa ń gbọ́ tiwa, ẹ sì ti gbọ́ tiwa. Ẹ̀rí èyí tí a ti béèrè lónìí, ẹ jẹ́ kó jẹ́ ìpín ti ẹnì kọ̀ọ̀kan ní orúkọ Jésù Kristi Olúwa wa. Orin láti inú ìwé orin mímọ́, orin 322. Èmi ni àjíǹde àti ìyè, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ, ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ tá a gbé ọ̀gá láàárọ̀ yìí fún oore ọ̀fẹ́ àkọ́tún tẹ́ ẹ ti fún wa láti wá gbọ́rọ̀ yín. Ọ̀rọ̀ yìí o Olúwa, jẹ́ kó yé wa, jẹ́ kó yé wa, má jà gbọ́ sí ìdálẹ́bi o. Bẹ́ẹ̀ ṣe jẹ́ àjíǹde àti ìyè, bàbá ẹ jí wa dìde nínú oorun wa, kí ẹ sì mú ìyè wá bá wa. A máa dúpẹ́ títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àkòrí ìwàásù yìí ni mo pè ní èmi ni àjíǹde àti ìyè. Ibi kíkà òun ni a ó rí nínú ìrere tí a ti ọwọ́ Jòhánù kọ orí 11 ẹsẹ̀ 25. Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Ẹsẹ̀ wúrà wa nìyẹn. Jésù Kristi Olúwa wa jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀ tó sì máa ń mú ṣẹ. Ó jẹ́ ẹni tí Ọlọ́run gbé iṣẹ́ ayé lé lọ́wọ́, tó sì jẹ́ wípé ó ṣe iṣẹ́ náà tọkàntọkàn pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run láì ṣe iyèméjì, wípé bí òun bá dáwọ́ lé ohun kan tí òun sì ké pe Ọlọ́run bó ti wù kí ó le tó, Ọlọ́run yóò dá òun lóhùn, kò sì ní dójú tì òun.
nínú ìrere tí a kà lọ́jọ́ òní a sọ fún wa nípa Màríà, Màtá àti Lásárù bí wọ́n ṣe jẹ́ ọ̀kan náà, iye kan tí wọ́n jẹ́ ará Bẹ́tánì. Nínú àkọsílẹ̀ yìí a rí kà bí Màríà ṣe jẹ́ ẹni tó fi òróró kun ẹsẹ̀ Jésù tó sì fi irun orí rẹ̀ nù láti bu ọlá fún Jésù Kristi. Bẹ́ẹ̀ la sì rí kà bí Màtá ṣe jẹ́ ẹni tó gbàgbọ́ nínú Jésù tí kìí jìnnà sí Jésù. Lásárù pàápàá ni a fi yé wa wípé ọ̀rẹ́ Jésù ní í ṣe. Nínú ìrere yìí láti sọ fún wa pé a mú ìròyìn wá láti ọ̀dọ̀ Màríà àti Màtá wípé ara Lásárù kò dá. Jésù sì sọ pẹ̀lú ìgbàgbọ́ tó nínú Ọlọ́run wípé ara Lásárù tí ò yá yẹn kìí ṣe sí ikú o. Lẹ́yìn ọjọ́ méjì Jésù gbéra láti lọ sí Bẹ́tánì. Bó ṣe ń lọ ó ti sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé Lásárù ti sùn, láì ṣe wípé ẹni kankan wá sọ fún wípé Lásárù ti kú. Ó tẹ̀síwájú láti lọ wo Lásárù pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé Ọlọ́run máa dára lónìí. A sọ fún wa nínú ìrere yìí pé bí Jésù Kristi ṣe tẹ̀síwájú tó wọ Bẹ́tánì, bẹ́ẹ̀ ni Màtá wá sáré bá Jésù wípé olùgbàlà, kálẹ̀ tètè dé yìí ni ará ilé wa Lásárù kì bá tún kú. Jésù ní só nígbàgbọ́, èmi ni àjíǹde àti ìyè, ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè, ẹnikẹ́ni tí ó bá ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Jésù wá ju ìbéèrè sí Màtá, ó ní ṣé ìwọ gbàgbọ́ Màtá? Màtá wá dá lóhùn wípé mo gbàgbọ́ wípé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run, mo sì gbàgbọ́ pé yóò kúkú jí lẹ́yìn ìgbò bá yá. Ìgbàgbọ́ rẹ̀ dúró nu Jésù wípé kò sí ohun tí Jésù ò lè ṣe, nítorí pé Ọlọ́run máa ń tẹ̀lé Jésù, ó máa ń ràn lọ́wọ́. Nígbà tí wọ́n ń súnmọ́lé, a gbọ́ wípé Màríà náà gbọ́ nínú ilé ibi tán ti ń bá wọn kẹ́dùn, òun náà sáré jáde wá. Jésù Kristi, Lásárù ti kú, kálẹ̀ tètè dé ni, bóyá kì bá tún kú. Nígbàtí Jésù wá rí bí Màríà ṣe bara jẹ́, a sọ fún wa wípé Jésù pàápàá sun ẹkún, ẹsẹ̀ tó kéré jù nínú Bíbélì, Jòhánù orí 11 ẹsẹ̀ 45, ó ní Jésù sunkún. Nígbà táwọn èèyàn jù rí, wọ́n ní Jésù mọ́ fẹ́ràn ọkùnrin yìí ó, Jésù náà máa ń sunkún. Nígbà tó ń sunkún, Jésù wá sọ fún wọn wípé, ó pàṣẹ wípé ẹ wá, ẹ yí òkúta kúrò lẹ́nu ọ̀nà, ẹ yí òkúta kúrò lórí bẹ́rì rẹ̀. A sì gbọ́ pé nígbà tí wọ́n yí, Jésù lọ sínú àdúrà. Ó ní ìwọ Ọlọ́run, ìwọ ló máa ń rán mi níṣẹ́, ó sì dójú tì mí. Nínú ìrere Jòhánù orí 11 ẹsẹ̀ 41 sí 42, nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ pé ìwọ máa gbọ́ ti èmi nígbà gbogbo, ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Lẹ́yìn ìgbà tí Jésù gbàdúrà yìí tán, ó ké pe Lásárù pé Lásárù jáde wá. A sì rí wípé òkú ọjọ́ 4 tí àwọn Màtá gan ti ń sọ wípé ó mọ̀ tí ń rùn, má jẹ́ ká sí òkúta kúrò lójú ẹ̀. A rí pé òkú ọjọ́ 4 ó dìde dúró, ó sì fọhùn, a dá gbogbo aṣọ burúkú kúrò lára rẹ̀. Olórin ni máa ń kọrin pé mo ti ń rọ́bà, mi ò rírú Jésù yìí rí, mo ti ń rọ́bà, mi ò rírú Jésù yìí rí, kò yípo padà, ó ń jọba títí ayé, àjíǹde àti ìyè, ó ń gba gbogbo ògo. Mo ti ń rọ́bà, mi ò rírú Jésù yìí rí. Àjíǹde àti ìyè dìde, ó jí Lásárù dìde kúrò nínú òkú. Lásárù sì gba ẹ̀mí ìyè. Nínú ìwé mímọ́, a rí wípé ohun tó fún Lásárù láàyè
láti kúrò ní ipò òkú kó sì di alára yíyá. Ohun mẹ́ta ló jáde níbẹ̀. Òkíní, ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìkejì, àdúrà gbígbà. Then ìkẹta, iṣẹ́ rere àwọn ìdílé náà tí wọ́n sì jèrè rẹ̀, ìdílé Maria, Màtá àti Lásárù. Tá a bá mú ní kọ̀ọ̀kan, ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ìdílé Maria, Màtá àti arákùnrin Lásárù jẹ́ ìdílé tó nígbàgbọ́ nínú Jésù Kristi wípé kò sí ohun tó béèrè lọ́wọ́ Ọlọ́run tí kò ní ṣe fún. Bó tilẹ̀ jẹ́ wípé Jésù pẹ́ kó tó dé Bẹ́tánì, tó sì jẹ́ wípé Lásárù ti kú, tí wọ́n sì ti sin, Maria àti Màtá jùmọ̀ sọ fún Jésù wípé tó bá jẹ́ wípé ó tètè dé ni Lásárù kì bá ti kú. Jésù sì sọ fún wọn pé òun ni àjíǹde àti ìyè, àti pé ẹni tí ó bá gba òun gbọ́ bí ó tilẹ̀ kú síbẹ̀ yóò yè. Wọ́n fi ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ Jésù. Lásárù òkú ọjọ́ 4 ó sì jí dìde. Àwọn àpẹẹrẹ wọ̀nyí ti wà nínú ìwé mímọ́. Tí a bá wo ohun tó ṣẹlẹ̀ sí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú ìrere ti Mátíù orí 9 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 22, a sọ fún wa níbẹ̀ bí obìnrin kan ṣe ń tẹ̀lé Jésù tó fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù pé bí n bá lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ara mi yóò yá. Ó kúkú gbá kuru ti Jésù, ó sì fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ìsun ẹ̀jẹ̀ ọdún 12 ó sì kúrò lára rẹ̀. Ìgbàgbọ́. Bá a bá tún tẹ̀síwájú, a ó rí iṣẹ́ tí àdúrà ṣe nínú ayé Lásárù nígbà tí Jésù pàápàá tó fẹ́ ṣe iṣẹ́ ìyanu náà, tó fẹ́ gbé Lásárù dìde. A rí pé àdúrà ni Jésù Kristi kọ́kọ́ gbà sí Ọlọ́run, pé nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi sì mọ̀ pé ìwọ ó máa gbọ́ tèmi nígbà gbogbo, ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ lé ó rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe lé òun rárá pé Lásárù jáde wá. Lẹ́yìn àdúrà yìí, Lásárù jáde wá. Ará nínú Olúwa, ohun tó sì kẹta ni iṣẹ́ àti ìṣe rẹ sí Ọlọ́run. Ìdílé Màtá, Maria àti arákùnrin wọn Lásárù jẹ́ ìdílé tó jẹ́ wípé wọ́n ń ṣe iṣẹ́ tó dára fún Ọlọ́run, wọ́n sì ń ṣe rere níwájú Ọlọ́run. Maria la sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó fi irun orí rẹ̀ ó fi nu ẹsẹ̀ Jésù láti buyì fún Jésù. Màtá lẹni tó jẹ́ wípé ìmọ̀ dúró lẹ́sẹ̀ Jésù ní gbogbo ìgbà ni láti máa gbé ìrere Jésù ga. Bẹ́ẹ̀ ni Lásárù náà sì jẹ́ ọ̀rẹ́ Jésù tó kú tí Jésù ṣe ń torí rẹ̀ sunkún, torí wípé wọ́n ṣe rere nínú ayé. Lásárù ó rí ìdáǹdè, ó rí ìtúsílẹ̀. Ní òpin gbogbo rẹ̀, mo fẹ́ sọ wá wípé kò sí ẹni tó ń ṣe rere tí kò ní kẹ́san rẹ̀, bẹ́ẹ̀ náà sì ni ẹni tó ń ṣe búburú náà yóò kẹ́san tirẹ̀. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 11 tí 12 ti sọ fún wa wípé ẹni tó ń ṣe rere kó máa ṣe lọ, ẹni tó ń ṣe búburú kó máa ṣe lọ. Èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí. Kí ni iṣẹ́ rẹ ti rí? Ṣé àjíǹde àti ìyè lè wọlé rẹ wá láti wá ṣeṣẹ́ ìyanu nínú ayé rẹ? Ṣé bí a ṣe ṣe fún Maria àti Màtá àti Lásárù, ṣé ìwà rẹ, iṣẹ́ rẹ só lè jẹ́ kí àjíǹde àti ìyè tọ́ wá? Tó bá jẹ́ wípé o tí ì gba àjíǹde àti ìyè tí í ṣe Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, àkókò rẹ o láti gbà á. Kò jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó wà nínú Jésù. Tó o bá ti fi ìgbàgbọ́ sínú rẹ̀ tó sì ń ṣe tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe darí, bó o bá ké pé yóò dọ̀ ọ́ lóhùn, yóò mú ìtìjú kò nú ayé rẹ. Àjíǹde àti ìyè ó ṣe tán láti darapọ̀ mọ́ ọ, kó sì mú ọ kúrò ní ipò ìpòrúurú tó wà, kó mú ọ sí ipò alààyè, kó mú ìbànújẹ́ kò nú ayé rẹ, kó mú ẹ̀rín kó fi sí ọ lẹ́nu. Àjíǹde àti ìyè ó wà síbẹ̀síbẹ̀. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé a tún ti gbọ́ yín láàárọ̀ wípé ẹ̀yin ni àjíǹde àti ìyè, pé ẹni tó bá ti tọ̀ yín wá yóò rí ìtúsílẹ̀.
gbogbo ibi tí àwọn olùgbọ́ ọ̀rọ̀ yìí ti nílò ìfọwọ́tọ̀ rẹ lónìí, àjíǹde àti ìyè dìde sí wọn kó o gbé wọn dìde. Bó o ṣe pe Lásárù jáde lọ́wọ́ kan tó sì jáde wá, gbogbo tó ti dòkú nínú ayé gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí, Olúwa bá wa jí dìde. A máa yìn ọ́ títí láé ní orúkọ Jésù Kristi Olúwa wa. À ń rọ̀ wá pé bá a ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò wa tá a sì ń gbọ́ Ọlọ́run gbọ́ kó ń gba àkóso, ká sì máa tẹ̀lé àwọn òfin tí ìjọba fi lélẹ̀ fún àkókò yìí, ká sì rí i pé àṣojúṣe wa fún inú ìjọ wa gbogbo. Ní báyìí a pè bàbá wa bíṣọ̀bù aláṣẹ ti dáọ́sìsì fún àdúrà àti ìbùkún. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ wa, bá a ṣe fẹ́ mú ètò yìí wá sí ìparí, ká tó gbàdúrà mo fẹ́ rán yín létí pé láago 6 nírọ̀lẹ́ lórí station yìí kan náà Orísun, ètò ìdánilẹ́kọ̀ọ́ ti Bíbélì yóò wáyé. Afẹ́kẹ́ darapọ̀ mọ́ wa, ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa, Ọlọ́run á túbọ̀ máa bùkún yín sí ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ṣe dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tún mú wa rí Sunday tó gbẹ̀yìn nínú oṣù October. Bàbá ẹ gbọ́ pé kẹ́ gba yín wa. Bẹ́ẹ̀ ṣe ń mú wa wá sí ìparí oṣù yìí, bàbá, bẹ́ẹ̀ náà lẹ́ mú wa rí oṣù mìíràn, oṣù November lágbára Ọlọ́run, àtoṣù December. A bọ́ sínú ọdún tuntun, ọdún yìí ò ní dìwà mẹ́rù lọ. Kí àlàáfíà Ọlọ́run tó ta òye gbogbo ènìyàn yọ kó parí láìwọ̀n wọn ọkàn mọ́. Ní ìmọ̀ òun ìfẹ́ ti Ọlọ́run àti ti ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa, àti ìbùkún Ọlọ́run Olódùmarè, ìbùkún ti Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kó wà pẹ̀lú yín, kó sì máa bá yín gbé láti sin lọ àti títí láéláé. Orin láti inú ìwé orin mímọ́, orin 304.